nígbà tí mi ò fẹ́ ṣe set mọ́ mo kó fún Sọjí ọmọ Bánkẹ́ pé ìwọ náà máa ṣe set. tó wà lamẹ́ríkà lẹ́yìn. ó ti wálé ìgbà tí mo ní problem àbúrò mi ó fẹ́ ṣe operation tí mo ní kó fún mi lówó ó ní kí n pè ń jọ́ kejì kò gbé kọ́ọ̀lù mi tí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí. ìyẹn Sọjí ọmọ Bánkẹ́. Sọjí ọmọ Bánkẹ́ Àjùmọ̀bí ò kan tàánù ẹni tọ́lọ́run rán sí èèyàn ló máa ń ṣèèyàn lóore àtijọ́ gbére nísọ̀lọ̀ èmi ni mo nílé náà. ìyẹn Sọjí ọmọ Bánkẹ́ yìí. yes gbogbo wa àti gbé lọ́dọ̀ Kóredé Films rí Kúnlé afford gbogbo wa inú ilé kan là ń gbé ta máa lọ gbé lùbọ́ wá láti gbó ọ̀rà ta máa rẹ̀ wá láti fi jẹ́ láti fi manage but mo ò bínú sí wọn kí ló tèmi náà lọ struggle kébì náà dé èèyàn ẹ lè mọ nǹkan táwọn náà ń bá tù nínú ilé wọn. bẹ́ẹ̀ni. kàrí ilẹ̀ rí wọn pọ́ lọ Amẹ́ríkà wọn lè kọ́ nǹkan investment tó ṣe lẹ̀ rí ẹ̀ mọ nǹkan ẹlòmíì tí ẹ̀ ń wò yẹn mi ò lórí bẹ́ẹ̀ o ó yẹ lọ yáwó ṣe nǹkan tó ṣe yẹn tó ń dáwọ́ ẹ̀ padà díẹ̀díẹ̀ but àtọ́làtọ̀ ó yẹ ká máa wojú ara wa because àbúrò mi yẹn padà kú. àbúrò yẹn padà kú. ó padà kú náà. nígbà tí ẹ ní owó fi ẹ̀dẹ̀ fi ń yé wọn pé ẹ pè Sọjí ọmọ Bánkẹ́ pé. ó yẹ pé mo pè é apàdé location mo wá sọ problem tí mo ní fún ó lóun ti rí pósítà mo ti rí ẹ ti pẹ́ kí ni mo wá sọ fún ní location kí lórúkọ ọ̀rẹ́ mi àbúrò mi director yìí ní Kọ́lá Ibrahim Chatta gan wà location yẹn ó dẹ̀ sọ fún ó ní nǹkan tó dà mo ní ó mọ àbúrò mi yẹn tó ń gbé lọ́dọ̀ mi obìnrin last born wa yẹn kankan báyìí ló ṣe ó ní àkùrẹ́ máa wọlé kí n pè mí lọ́jọ́ kejì. ẹ dẹ̀ pé lọ́jọ́ kejì. kò gbé kọ́ bó ṣe rí pé mi mo pè wá ní ẹ ló ọmọ ní kí n tún òun pè láti gba yẹn kò gbé kọ́ mi mọ́ èmi náà dẹ̀ stop láti máa pè. àbúrò yẹn dẹ̀. ó ti kú ó wá di December ọdún yìí ló máa pé 2 years. a pé ọdún méjì kò tí pẹ́ tí àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ nìyẹn. pẹ́. ó máa ṣe wọn. so clear fire. àwa dẹ̀ ti sọ fún wọn rí pé wọn ò lò ẹ́ o ó yàtọ̀ bá ti lò ẹ́ gbà. ọmọ Bánkẹ́ èmi Kúnlé Ramon ni mo gbé sẹ́ẹ̀tì lé lọ́wọ́ pé máa ṣe sẹ́ẹ̀tì kí wọ́n lè rí wọ náà because olú o ṣe technical o kọ́ carpenter ní school nígbà tó dé Kóredé Films. ìsọ̀rọ̀ pé èèyàn ń jambla a lot of people àfíìsì ọwọ́ àjọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdàgbà tá a fẹ́ ṣe májẹ̀sùn wọn wáyé làbúrò mi fẹ́ ṣe wedding torí pé àfíìsì ọwọ́ fẹ́ ṣe májẹ̀sùn wọn wáyé mo dẹ̀ dìláì mo dẹ̀ lọ wedding àbúrò mi ìyàwó àbúrò mi ò dẹ̀ kí mi mọ́dé ni ìyàwó àbúrò mi yẹn náà bí lẹ́nu sáfíìsì ọwọ́ yẹn pè mí sí rere ni èmi dẹ̀ lè ká bí 20 movies tí mo ti pè sí. so wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n rí àwọn apá wa ò jẹ́ nǹkan kan nìyẹn. Ṣọlá Gàjí èmi náà mú wá bá wípé kó wá ṣe tíátà fọ́ọ̀mù gúrùpù mi ló gbà kó tó ipá àwọn afọ́ọ̀dù gba gúrùpù mọ́ mi lọ́wọ́ kò wá síjọ́ tí mo pe gan Ṣọlá Gàjí sí fíìmù o tó béèrè owó lọ́wọ́ mi Regina Ṣukwu wọn ń béèrè owó lọ́wọ́ mi o tí n bá ní màá fún wọn máa gbà Gàjí ò tiẹ̀ béèrè rí á tún ní kọ́ fún mi lówó oúnjẹ tó bá wá sí kóṣà mi bọ̀ yẹn kọ́ ni issue you are producing yẹn lọ ṣe one scene kò sí kan tó ń pa àwọn èèyàn ní indọ́sírì tẹ́lómi paralyze tẹ́lómi ronú pa rẹ̀ ju pé wọn ò pé mọ́ lọ á wá wò pé bo ni kóun ṣe bẹ̀rẹ̀ ṣe kóun lọ kọ́ organizer báyìí ni àbí kóun lọ kọ́ nǹkan báyìí nígbà tó pé mọ́ ìrònú máa pa sínú ilé náà á máa rí rẹ̀ pé ṣé tòun ti tán ni. so irú àwọn yẹn a ti ẹ̀pù wọn mo fẹ́ ṣe patí lọ́jọ́ kan mo pe Rónkẹ́ Òṣòdì Òkè pé Rónkẹ́ àwọn aláṣọ Òṣòdì Òkè náà ó ní mo fi bẹ̀rẹ̀ lọ́dọ̀ Kóredé Films ní 1997 èmi máa ń fún bàbá Sùwé ní concept tá a fẹ́ lò fún bàbá Sùwé èmi mo ní kó jẹ́ ká lò nígbà tí mo gbọ́ orin kọ̀lí tí Òṣòdì Òkè gbé mi sáré ààrẹ kò ṣe ẹ̀ ò láfiwé tí mo sọ fún Kóredé pé a lè ṣe báyìí a lè ṣe báyìí a lè ṣe báyìí fọ́ọ̀sìn ló ṣe inú ẹ̀ ó ní kí n lọ mú 150,000 wá lọ́dún yẹn. ó ní kí n lọ mú wá. ó fẹ́ bá mi ṣe MC. wáyà sì wá ń bẹ̀ àwọn bá dá mi ṣáájẹ́ tí wọ́n ti ẹ̀ mọ̀ wá tí wọ́n ò mọ̀ nǹkan kan pa wá á pè wọ́n rí kọ́dísì kí wọ́n ní àpòsà ti pẹ́ gan-an lọ́lá àdíjẹ́ tó bá rí bá ní àpòsà ti pẹ́ sùúrùtù wà nù fíìmù tí mo ní mo ṣe nígbà tí mo dé láti Dubai tí bàbá yìí ò fún mi lówó tó ń bá mi dúpẹ́ pé àwọn náà ṣèyàwó ọ̀gá mi Alúwẹ̀ tó ń bá mi dúpẹ́ pé àpòsà I'm happy for you ó ti padà sí Limelight láì mọ̀ wípé ẹni tí mo ṣe fíìmù yẹn fún ó máa padà kò ní fún mi lówó kankan ó dẹ̀ gba 7 million ní Africa Magic ó dẹ̀ sá lọ mo dẹ̀ gba 2.2 million lọ́wọ́ ẹ̀ ṣe fíìmù yẹn. so inú mi ò dùn sí kò sí nǹkan tẹ́ lè sọ àfijọ́ tó bá fún mi lówó lẹ́lẹ́dàá mi máa tó yọnu sí ó ṣe fíìmù fún kò fún mi lówó fíìmù lẹ́ẹ̀mejì kò fún mi lówó nígbà tí mo ṣe ní Egbére part 1 and 2 mo ṣe Ọlọ́pàá mo ṣe championship mo ṣe kò fún mi ní owó kankan lórí ẹ̀ ó kàn fi mọ́tò okó ẹ̀sìn hàn mi ọ̀rẹ́ mi tó ń ṣe PM gbogbo iṣẹ́ yẹn Kúnlé Àjíkí ó ti ń lọ wa mọ́tò yẹn ọjọ́ kẹta màá lálàyé padà lọ ta mọ́tò tó lóun rà fún mi
èèyàn ẹyọ kan tó ṣòótọ́ pẹ̀lú mi ni barrister Rẹ̀mí Adéṣọ̀kan, a máa ń pè wọ́n ní Mark Media, àwọn ni mò ń ya English fún, gbogbo nǹkan tó promise mi pátá náà fún mi. Wọ́n ra mọ́tò fún mi, wọ́n fún mi nílẹ̀, wọ́n ń jẹ mí lówó, ọmọ mi kan ń bá mi jà sí. Kò mọ̀ wípé ọ̀gá mi máa ń fún màmá ẹ̀ lówó nígbà tí màmá ẹ̀ wà láyé. But gbogbo story tó kù kò fún ló fi ń wò pé bóyá bó ṣe rí nìyẹn. Mr. Rẹ̀mí ò ń fẹ́ kí ìyà jẹ mi, so he's only producer méjì tí mo ní náà ni èmi ni mò ń fowó ara mi ṣe fíìmù. Gbogbo fíìmù tí mo ṣe fún Isolac ní òróró ẹ̀gbà. Mo ṣiṣẹ́ fún Toymas, ìgbà tí mo ṣiṣẹ́ iṣẹ́ yẹn ó ní problem díẹ̀ ní location, òdì nǹkan tó bí Toymas nínú ní location yẹn ni pé time tí Toymas fún mi lówó wípé kí wá produce fáwọn Isolac ní problem, wọ́n wá ní kí bá wọn ya fíìmù kan. Ìgbà yẹn kò sẹ́ni tó tí ìbọn Lọlá Margaret bọ́tọ́ mọ́ṣẹ́ Latin ni èmi ló ń tẹ̀lé, èmi kọ́ lò sí lead role tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ìrì tó fi ṣe fíìmù tó padà lọ ṣe l'Abẹ́òkúta tó sọ di Limelight, wọ́n pè Bísọ́lá Aláàánú. Gbogbo àwọn àfihàn wọn wá ní ẹlọ́pẹ́ lọ́lá pósítà wa, èmi mo sọ fún pé nǹkan tó lè sọ ẹ́ di star wà lára ẹ̀, mo dẹ̀ kọ story tó lè sọ di star, a dẹ̀ ṣiṣẹ́ yẹn Isolac tó gbá wá ṣiṣẹ́ yẹn ní the same time pẹ̀lú iṣẹ́ Toymas. Wọ́n believe pé owó tí àwọn gbélẹ̀ pé ká fi ṣe fíìmù yẹn ni mo fi ya fíìmù méjì tí mo lè gbé Isolac kí dẹ̀ fún mi lówó tiẹ̀ lẹ́bẹ̀ ni. But nǹkan ẹgbẹ́ tó mi kàn ṣe ń gbà yẹn náà ni pé èwo ni ká máa dájọ́ sọ́tọ̀ kí kúkú lo kúrú kan náà. Wọ́n máa ń fún wa ní 70,000 lórí fíìmù nígbà yẹn as a royalty, 20,000 ní Toymas fún mi, ó lóun bínú. Wọ́n dẹ̀ ta fíìmù yóò dẹ̀ ta títí di wákàtí ọ̀wọ̀ di bí mo ṣe máa àti gba ẹ̀wọ̀n ọ̀dẹ̀ ìgbéṣẹ́ fún mi mọ́. Gbogbo iṣẹ́ tó dẹ̀ máa ń ṣe ń gbà yẹn èmi ni mò ń sẹ́ńsọ̀, èmi náà ń rán káàkiri. Gbogbo àwọn Bímbọ́ Akínsọ̀yà ìgbà tó fẹ́ ya fíìmù èmi náà ń kówó lé lọ́wọ́, ìgbà tó fẹ́ ya iṣẹ́ Síkírátù Sìndodo first film ẹ̀ tó yà èmi náà ń kówó lé lọ́wọ́, èmi ni coordinator wọn, èmi ni PM wọn, Afọ́dù kọ̀ máa direct ni. Táfọ́dù gan bá fẹ́ ṣe fíìmù èmi náà máa fún lówó, èmi ni máa fáfọ́dù lówó oúnjẹ. Èmi máa sọ fáfọ́dù pé ànáwó yẹn tán o, ànáwó yìí kùn ni o. Mi ìdẹ̀ rówó tó mú kan máa ń ṣe àwọn fíìmù yẹn pẹ̀lú ayọ̀ ọkàn ni. Gbogbo wọn tó bá promise mi wọn kì í rí ṣe, bóyá ẹlẹ́dàá mi ni, bóyá ìrẹ̀lẹ́ṣẹ̀ kan tèmi náà ti ṣẹ̀ ni, tó yẹ pẹ́ṣẹ̀ tí mo ṣẹ̀ ló ń fi àjẹmí kọ́lọ́hún dáríjì mi. Ojúmọ́ ẹ kú dédé àsìkò yìí, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ nílùú tẹ́lẹ̀dùmarè dá ní gbogbo àgbáyé. Orúkọ mi ni Àyọ̀kẹ́ Olórìṣà, aṣíwájú ìyálóde, tí mo jẹ́ ìyálóde fún àwọn Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́ State. Mo jẹ́ ìyálájé ọ̀jẹ̀ ní Ọ̀yọ́ Empire, tí mo jẹ́ ìyá gbogbo ní ìlú Ọ̀yọ́. Àdúrà yín ó gbà o, ojú ò ní tì yín, kankan ò ní ṣe yín. Wọ́n ní fi mí pamọ́ kí n pọ́ lórúkọ tí wọ́n ń pe àrùn. Ẹ béèrè sí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́. Ìwọ tó fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ, ẹlòmíì ò lọ́mọ méje wọ́n jọmọ gbélé, èyí tó yóò lọ́kọ òní ló kọ, èyí tó yóò bímọ òní bímọ, ìtọ̀ ṣúgà ní ti ẹnu, ìfúnpá gíga ni, ìwọ ń ṣàìsàn àrọ́mọbí, ó fẹ́ gbéga níbi iṣẹ́, ó fẹ́ kọ́ràn rẹ̀ ó là, ìwọ ń lálàkàlà ni, òun bóbìnrin sùn lójú oorun, ò lè láṣeyọrí o, wọ́n ti gbá pẹ̀lẹ́ ajá ti ti ọwájú tó ń dáwó sí. Gbogbo kíhun ẹ béèrè fún, ẹ fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín, ẹ fẹ́ wo àpọ̀tẹ̀tẹ̀ ayé yín ni, ẹ fẹ́ dífá lórí ọ̀rọ̀ ogun tí ń jà yín, ẹ pè mí bíbá yín dífá lórí ọ̀rọ̀ yín.